Hello. Dákun gba o lọ send aṣọ sí ni. You should know say le mi si ó wà ńbẹ̀ o. Ẹ rọra o. Kale. Ẹ rọra. Wo in pe ọ padà. Wọ́n ti mo disturb gbèsè ayé èyàn ni. Ẹ rọra. Ẹ má make coin kíákíá àwọn èyàn wà ní tó fẹ́ gbowó náà. So mo fẹ́ withdraw jọ. Hello. Okay, be 5k. Okay. 5k. 2,000 naira ṣáájì sí o. Kò yé mi. Kí ló ṣẹlẹ̀? Kò tí ò rárá ìyá jẹ yín ni. Ara, ṣé lówó gbà bẹ́ẹ̀ sí. Má tó ní kíní. Mo máa ní ìgbésí ayé tèmi lára. No problem. Continue, collect it. Ẹ sáà fi pin yín sí. Ní tẹ̀wá o. Ẹ rò bóyá ó gba kíní jọ. Báńkì kí n lọ mọ ọjà fowó ni. 2,000 fún 5,000. Ẹ lẹ. 2,000 5,000. Ara, wá tó. Wàá ní èèkà. Ṣé kó tó wà bí ò fẹ́ tó o? This is plain. What type of plane is this? Sẹ́ẹ̀rì tí ìlú bá ti rọ̀, tí káàsì bá ti pọ̀ ń ta, ẹ padà wá gbàdìrò ní balance ní ẹgbà. Mama Fẹ́mi káàsì ọdún ìlú ń dẹ̀rọ̀. Àní tí ìlú bá ti rọ̀, tí gbogbo nǹkan bá ti circulate, ẹ padà wá gba change yín, there is no cash again. Ṣé ilé wá mi nìyí? Mama Fẹ́mi káàsì jàre. Ẹ gbàwó yín lẹ́rọ̀. Okay, so nínú 1.4 ẹ máa kú èlò, ó máa kú 1.6 àbí? So máa padà gba 1.6 tí ìlú bá ṣe kíni tó bá dẹ̀rọ̀. Okay, ya. Ẹ padà gbowó yín lọ́jọ́ iwájú. Torí ẹ̀ mo ṣe sí. Mama jẹ́ mi. Ó dàbù, kí ló ṣẹlẹ̀? Run. Ẹ wọ́n bá mi sáré rọ́bì.